Ifẹ̀ bá ìyàwó mi tẹ́lẹ̀ sùn pétépèrò láti ṣekú pa mí, Olúwo ló ké gbàjarè síta bẹ́ẹ̀. Wàhálà wà o, àwọn agbébọn tún ṣèkọlù sílùú kan nípínlẹ̀ Niger. Wọ́n jí agbẹjọ́rò kan àti àwọn olùgbé ìlú míì lọ́jọ́ àyájọ́ ọdún òmìnira. Kò sọ́wọ́ wa nídìí ìbàjẹ́ o, ọwọ́ wa rèé funfun lẹ́lẹ́. Mayetti Allah láwọn ò sí nídìí ìjínigbé àti ìpànìyàn tó ń wáyé nípínlẹ̀ Kwara. Wọ́n takú pé wọn kò gbọdọ̀ ti àwọn ọjà kárà tó wà lágbègbè wọn pa. Kọmíṣánná ọlọ́pàá pàṣẹ kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ lórí ìṣekúpààyàn mẹ́ta nílùú Akínlàlú nípínlẹ̀ Ọ̀ṣun. Olóòtú ìròyìn iléeṣẹ́ Arise tó dolóògbé fòjábọ́ látòrí òkè ilé alájà mẹ́ta lójúnà láti móríbọ́ lọ́wọ́ àwọn adigunjalè tó ṣèkọlù sílé wọn. Kọmíṣánná ọlọ́pàá olú ìlú ilẹ̀ wa l'Àbújá ló fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ bẹ́ẹ̀. Ìjọba Ọ̀yọ́ ń fìyà jẹ wa o, oúnjẹ wa ò ṣeé fojú rí, bẹ́ẹ̀ ni kò ṣe ọ̀rẹ́ ara. Àwọn akẹ́kọ̀ọ́ tó ní ìpèníjà ojú ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn tako àìní ìgbáyé gbádùn nílé ẹ̀kọ́ wọn. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Ọọ̀ni Ilé Ifẹ̀ bá ìyàwó mi tẹ́lẹ̀ sùn pétépèrò láti ṣekú pa mí, Olúwo ló ké gbàjarè síta bẹ́ẹ̀. Olúwo tilẹ̀ Ìwó Ọba Abdulrasheed Àkànbí tún ti dá awuyewuye míì sílẹ̀ lẹ́yìn tó fẹ̀sùn kan Ọọ̀ni Ilé Ifẹ̀ Ọba Ẹniìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì pé ó ń bá ìyàwó rẹ̀ tẹ́lẹ̀ sùn lákòókò tí àwọn sì wà papọ̀ gẹ́gẹ́ bí tọkọtaya. Nínú fídíò tó jẹ́ gbígbé sójú òpó ayélujára Instagram rẹ̀, ọba aládé náà sọ wípé ìyàwó rẹ̀ tẹ́lẹ̀ ọ̀hún ni wọ́n fi fún òun láti ilẹ̀ Canada gẹ́gẹ́ bí ìdìtẹ̀ ìgbìmọ̀pọ̀ láti ṣekú pa òun àti láti ba orí ìtẹ́ òun jẹ́. Olúwo ní wọ́n mọ̀ọ́mọ̀ fún òun ní obìnrin náà ni pẹ̀lú ète láti dá ẹ̀mí òun légbodò. Ó sọ wípé obìnrin náà gbé ilé òun fún bíi ọdún mẹ́ta tó sì ń bá wọn sọ̀rọ̀ pétépèrò láti ṣekú pa òun. Ọba Àkànbí tẹ̀síwájú wípé obìnrin náà tó bí ọmọ kan lákòókò ìgbéyàwó àwọn fún òun ní májèlé jẹ lẹ́ẹ̀mejì tí wọ́n sì gbìyànjú láti ṣekú pa òun nígbà tí obìnrin náà sì ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Ọọ̀ni Ilé Ifẹ̀ àti àwọn ọ̀rẹ́ rẹ̀. Ọba náà sọ wípé obìnrin náà bí ọmọ kan ṣoṣo fún òun tí òun ò mọ̀ bóyá òun gan ni òun ní. Ó ní òun nílò láti fìdí rẹ̀ múlẹ̀ bóyá òun ni ọmọ àbí kì í ṣe òun nípasẹ̀ àyẹ̀wò DNA. Ọba Àkànbí náà sọ wípé lẹ́yìn tóun lé obìnrin náà dànù níṣe ni Ọọ̀ni Ìrìṣà ṣètò yàrá fún òun àti ọmọ tí ó sì wà pẹ̀lú obìnrin náà ní ilé ìtura. Olúwo parí ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú ìkìlọ̀ pé ìjà òun pẹ̀lú Ọọ̀ni Ilé Ifẹ̀ kò ní parí láéláé. Wàhálà wà o, àwọn agbébọn tún ṣèkọlù sílùú kan nípínlẹ̀ Niger. Wọ́n jí agbẹjọ́rò kan àti àwọn olùgbé ìlú míì lọ́jọ́ àyájọ́ ọdún òmìnira. Wọ́n tún sọ́sẹ́ láabi wọn o. Àwọn agbébọn adìyàmọ́ra ṣèkọlù sí ìlú Ìbẹ̀tò níjọba ìbílẹ̀ Màgámà nípínlẹ̀ Niger. Wọ́n jí gbajúmọ̀ agbẹjọ́rò kan tórúkọ rẹ̀ ń jẹ́ agbẹjọ́rò Iyaku Muhammed Danjuma pẹ̀lú àwọn olùgbé ìlú míì lójúmọmọ gẹ́gẹ́ bí ìròyìn Sahara Reporters ṣe gbé jáde síta. Ìkọlù ọ̀hún ló wáyé ní kùtùkùtù ọjọ́rú Wednesday lásìkò ọjọ́ àyájọ́ ọdún márùndínláàádọ́rin tí Nàìjíríà gbòmìnira. Mọ̀lẹ́bí kan sọ fáwọn akọ̀ròyìn Sahara Reporters pé àwọn agbébọn náà ló yabo ìlú lógúnlọ́gọ̀ pẹ̀lú ohun ìjagun olóró ìbọn tó ju ti àwọn ikọ̀ agbófinró lọ. Ó ní níṣe ni wọ́n fojú sun àwọn gbajúmọ̀ èèyàn láti jí gbé sálọ tí wọ́n sì jí gbajúmọ̀ agbẹjọ́rò Iyaku Muhammed Danjuma sálọ wọnú igbó lọ. Ó sọ síwájú sí pé àwọn agbébọn náà ṣọṣẹ́ láabi wọn fún ọ̀pọ̀ wákàtí láìsí ìdásí àwọn ọlọ́pàá tàbí ikọ̀ ológun láti dóòlà àwọn olùfarakásá. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, a gbọ́ pé agbẹjọ́rò Iyaku fúnra rẹ̀ gan-an ti gbé sójú òpó ayélujára mọ̀mímọ́ Facebook rẹ̀ nípa ìkọlù àwọn agbébọn ṣáájú kí àwọn agbébọn tó jí òun náà gbé sálọ. Ó kọ sójú òpó rẹ̀ pé láyàjọ́ ọdún òmìnira níṣẹ́ làwọn agbébọn tó ń ṣọṣẹ́ láabi wọn nílùú Ìbẹ̀tò. Akin ẹgbẹ́ rẹ̀ Gbédéko Ndasu fìdí ìjínigbé agbẹjọ́rò náà múlẹ̀. Ndasu kọ́ sábẹ́ yìí láàrí wí sí pé kí àwọn èèyàn gbàdúrà fún agbẹjọ́rò Iyaku torí pé àwọn ajínigbé ti jí gbé sá lọ. Tí a ò bá gbàgbé, a ó rántí pé láìpẹ́ yìí lọ́jọ́ Ẹtì Friday ní ìròyìn jáde síta pé agbẹjọ́rò Onyezon Peace Udoka ẹni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé agbára wọ̀ gẹ́gẹ́ bí agbẹjọ́rò náà jẹ́ jíjí gbé sá lọ pẹ̀lú arábìnrin rẹ̀ lákòókò tí wọ́n ń darí padà lọ sílé láti ibi ètò ayẹyẹ ìpè sí iṣẹ́ gẹ́gẹ́ bí agbẹjọ́rò. A gbọ́ pé wọ́n padà gba ìtúsílẹ̀
lẹ́yìn tí wọ́n lo ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ nígbèkùn àwọn ajínigbé. Ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọ̀hún ló wáyé ní agbègbè Lọ́kọjà nípínlẹ̀ Kogi lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 23 oṣù kẹsàn-án ọdún 2025 nílùú Àbújá. Kò sọ́wọ́ wa nídìí ìbàjẹ́ o, ọwọ́ wa rèé funfun lẹ̀lẹ̀. Mayetti Allah láwọn ò sí nídìí ìjínigbé àti ìpànìyàn tó ń wáyé nípínlẹ̀ Kwara. Wọ́n takú pé wọn kò gbọ́dọ̀ ti àwọn ọjà kárà tó wà lágbègbè wọn pa. Ẹgbẹ́ adaranjẹ̀ tí a mọ̀ sí Mayetti Allah Cattle Breeders Association of Nigeria MACBAN ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara ti ké sí ìjọba ìpínlẹ̀ náà àti àwọn agbófinró láti kìlọ̀ fún àwọn tí wọ́n ń pe àwọn ní agbébọn pé kí wọ́n tọwọ́ ọmọ wọn bọ aṣọ. Alága ẹgbẹ́ náà Alhaji Shehu Garba sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde tó fi léde ní 30 oṣù tó kọjá nílùú Ìlọrin. Garba sọ pé bí wọ́n ṣe ń ro iṣẹ́ láabi ní ìpínlẹ̀ náà mọ́ ẹ̀yà Fúlàní tí wọ́n sì ń pè wọ́n ní agbébọn jẹ́ ohun tó léwu fún ẹ̀yà náà lọ́pọ̀lọpọ̀. Alága náà sọ pé ẹgbẹ́ Mayetti Allah kọ́ ló ń ṣokùnfà ètò ààbò tó mẹ́hẹ ní àwọn apá ibì kan ní ìpínlẹ̀ náà. Alhaji Garba sọ pé àwọn ẹ̀yà Fúlàní ni wọ́n ń jẹ ìyà iṣẹ́ ọwọ́ àwọn agbébọn tí wọ́n ń ṣiṣẹ́ ibi káàkiri jù nítorí pé àwọn ni wọ́n ń gba oúnjẹ òòjọ́ lọ́wọ́ wọn. Ó ní fún ìdí èyí ní àwọn ọmọ ẹgbẹ́ Mayetti Allah kan fi rán ikọ̀ ológun tí wọ́n ń pè ní Operation Lafia Dole tí ìjọba àpapọ̀ gbé kalẹ̀ àti àwọn ikọ̀ fìjìláńtẹ́ láti gbógun ti ìwà ibi àwọn agbésùnmọ̀mí ní ìpínlẹ̀ Kwara. Alága Mayetti Allah náà wá rọ ìjọba láti dẹ́kun iṣẹ́ ọwọ́ àwọn èèyàn kan tó kó ara wọn jọ láti dá rògbòdìyàn sílẹ̀ láàrin àwọn olùgbé ìpínlẹ̀ Kwara fún èrè tara wọn nìkan. Ó sọ pé kí ìjọba kọ etí ikún sí ìpè wọn pé kí wọ́n ti àwọn ọjà ẹran kárà pa. Ó ní ìpè náà jẹ́ ìpè èké àti àbúrú. Garba wá fọwọ́ sọ̀yà pé ẹgbẹ́ náà yóò tẹ̀síwájú láti máa ṣàtìlẹ́yìn fún ìjọba Kwara nínú ìgbìyànjú rẹ̀ láti kọjú ìjà sí àwọn àgbébọn. Ṣe ṣáájú ní ìwọ́de àti ìfẹ̀hónúhàn wáyé nípasẹ̀ àwọn ọ̀dọ́ ìlú Òkè Ọdẹ àti agbègbè rẹ̀ látàrí ìkọlù tí àwọn agbébọn ṣe sí ìlú náà lọ́jọ́ Àìkú Sunday tí wọ́n sì pa èèyàn 14. Níbi ìwọ́de náà ni àwọn ọ̀dọ́ ọ̀hún ti sọ pé àwọn alága ìjọba ìbílẹ̀ ti gbìyànjú láti ti àwọn ọjà kárà ní agbègbè náà pa ṣùgbọ́n àwọn lọ́balọ́ba pàápàá jùlọ Olúpo ti ìlú Àjàṣẹ́ Ìpó tako ìgbésẹ̀ náà. Ń ṣe làwọn èèyàn ilẹ̀ Ìgbòmínà àwọn olùfẹ̀hónúhàn náà pè fún títì ọjà kárà láwọn agbègbè náà pa. Nígbà tó ń sọ̀rọ̀ Ọba Alébíoṣù sọ pé òun kò fẹ́ sọ̀rọ̀ lórí awuyewuye náà nítorí pé òun kò fẹ́ kí ọ̀rọ̀ náà dá awuyewuye míì sílẹ̀. Ọba Alébíoṣù fi kún pé òun lè dáhùn sí àwọn ìbéèrè míì ṣùgbọ́n tí òun bá fèsì sí awuyewuye náà ó lè tún hú àwọn nǹkan míì tó ti rodò lọ sinmi síta. Kábíyèsí ṣe lálàyé pé lóòótọ́ ni wọ́n ti fi ọ̀rọ̀ náà tó òun létí ṣùgbọ́n àlàáfíà ni òun lépa kò sì wù òun láti fèsì sí ọ̀rọ̀ náà. Alága ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ti Òkè Ọdẹ Baba Ńlá àti àwọn agbègbè míì tí ètò ààbò tó mẹ́hẹ̀ wà lábẹ́ rẹ̀ Ọ̀nàrẹ́bù Fẹ́mi Yusuf sọ lórí ètò ààbò àwọn ìlú yìí àti lórí awuyewuye títí ọjà kárà pa. Yusuf ní òun lẹ́tọ̀ọ́ sí ìpinnu òun kò sì ṣetán láti sọ̀rọ̀ nítorí òun ń ṣe ìdárò àwọn èèyàn tó kú ní Òkè Ọdẹ lọ́wọ́. Ó ní ètò ààbò ti ń padà bọ̀ sípò ní ìpínlẹ̀ Kwara báyìí bí àpapọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ wa ṣe ìkọlù sí ọ̀pọ̀ ibùba àwọn agbébọn nípínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí agbẹnusọ àgbàfẹ́tọ̀ ìròyìn fún gómìnà ìpínlẹ̀ Kwara Rafiu Ajakaye fi léde ọ̀pọ̀ ẹ̀mí àwọn ọ̀daràn yìí ló lọ lórí ìkọlù náà. Ajakaye sọ pé ẹnikẹ́ni kò tí ì lè sọ bóyá àwọn ikọ̀ ológun ìjọba pàdánù ẹ̀mí wọn nínú ìkọlù náà tàbí bẹ́ẹ̀ kọ́. Tẹ́ ò bá gbàgbé lọ́jọ́ Àìkú Sunday ní àwọn afurasí agbébọn ya wọ ìlú Òkè Ọdẹ ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn tí wọ́n sì pa èèyàn 14 tó fi mọ́ baálẹ̀ agbègbè kan nílùú náà. Ìkọlù sí ibùba àwọn ajínigbé ọ̀hún sì wáyé ní ààlà ìpínlẹ̀ Kogi sí ìpínlẹ̀ Kwara. Àpapọ̀ ikọ̀ ọmọ ogun ló gbéná wojú àwọn agbébọn náà ní ibùba wọn tó wà ní agbègbè Bàbá Ṣàngó ní alẹ́ ọjọ́ Ajé Monday. Ní ibi ìkọlù yìí ní ọ̀pọ̀ ẹ̀mí àwọn ọ̀daràn ti ṣòfò dànù. Ìkọlù àwọn ọmọ ogun sáwọn agbébọn yìí ló wáyé ní ọjọ́ kejì tí ìṣẹ̀lẹ̀ ìpànìyàn náà wáyé ní Òkè Ọdẹ ní ọjọ́ Àìkú Sunday. Ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé ìkọlù sí ibùba àwọn ajínigbé yìí wáyé ní ààlà ìpínlẹ̀ Kogi sí ìpínlẹ̀ Kwara. Àtẹ̀jáde náà tẹ̀síwájú pé ṣáájú ní àjọ ọmọ ogun òfurufú ti kéde ìkọlù láti òfurufú sórí àwọn ọ̀daràn àṣeláàbí náà eléyìí tó jẹ́ ìbẹ̀rẹ̀ ọ̀tun láti jẹ ibùba àwọn agbébọn run. Nínú
nínú ìkọlù náà kò tí ì sí àrídájú kankan bóyá àwọn ikọ̀ ìjọba pàdánù ọmọ ogun kankan, ojú ogun náà sì gbóná gírígírí. Kọmíṣánná ọlọ́pàá pàṣẹ kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ lórí ìṣekúpààyàn mẹ́ta nílùú Akínlàlú nípínlẹ̀ Ọ̀ṣun. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Ibrahim Gothan ti pàṣẹ kí ìwádìí ìfimúfínlẹ̀ bẹ̀rẹ̀ ní kíámọ́sá lórí ìṣẹ̀lẹ̀ ìṣekúpa àwọn èèyàn mẹ́ta àti bí ọ̀pọ̀ àwọn èèyàn míì ṣe tún farapa lákòókò ìkọlù aáwọ̀ rògbòdìyàn nílùú Akínlàlú. Èyí di mímọ̀ nínú àtẹ̀jáde kan nípasẹ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Abiodun Ọ̀jẹ̀lábí, èyí tó jẹ́ fífi ṣọwọ́ sáwọn akọ̀ròyìn. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe wí, iléeṣẹ́ ọlọ́pàá gba ìròyìn látọ̀dọ̀ olóyè Oyèbámijí Kamarudeen tìlú Akínlàlú. Ó sọ wípé ikọ̀ agbófinró Àmọ̀tẹ́kùn Western Nigeria Security Network yabo ìlú ọ̀hún lógúnlọ́gọ̀ lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday. Olóyè Kamarudeen sọ wípé ikọ̀ Àmọ̀tẹ́kùn náà ló ya wọ ìlú náà pẹ̀lú ọkọ̀ ìrédè méjì àti ọkọ̀ ayọ́kẹ́lẹ́ aládàáni kan gbẹ̀san fún bí wọ́n ṣe já ìbọn méjì gbà lọ́wọ́ ikọ̀ Àmọ̀tẹ́kùn nípasẹ̀ àwọn èèyàn tí wọn kò dá mọ̀. Lákòókò ìkọlù náà, àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn ṣínà ìbọn bolẹ̀, èyí tó ṣokùnfà bí àwọn èèyàn mẹ́ta kan ṣe fara gbọgbẹ́ ọta ìbọn. Orúkọ àwọn èèyàn náà ni Kadijat Adéagbo, obìnrin ẹni ọdún 22, Oyèbámijí Òkèìlà, obìnrin ẹni 60 ọdún, àti Toyib Fáyọ̀mí, ọkùnrin ẹni ọdún 19. Bákan náà ni wọ́n tún ṣekú pa èèyàn mẹ́ta míì: Ibrahim Oyèbámijí, ọkùnrin ẹni ọdún 26, Sefiu Oyèbámijí, ọkùnrin, àti Abíọ́lá Olútáyọ̀ tóun náà jẹ́ ọkùnrin, tí ikọ̀ àwọn Àmọ̀tẹ́kùn sì gbé òkú wọn lọ gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe gbé jáde síta. Lẹ́yìn tí wọ́n ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó nípa ìṣẹ̀lẹ̀ náà, lójú ẹsẹ̀ ni wọ́n darí ikọ̀ agbófinró lọ agbègbè náà, tí wọ́n sì ṣàwárí korofo ọta ìbọn, tí wọ́n sì gbé àwọn olùfarakásá tó farapa lọ gba ilé ìwòsàn tó súnmọ́ ìtòsí fún ìtọ́jú. Ìbẹ̀rùbojo ìpayà nílùú rọ̀pẹ̀sẹ̀ bí ikọ̀ àwọn agbófinró ọlọ́pàá ṣe dá sí ìṣẹ̀lẹ̀ náà, lójú náà láti má ṣe da omi àlàáfíà ìlú rú àti lójú náà láti má ṣe tẹ òfin lójúmọ́lẹ̀. Nínú àtẹ̀jáde míì tó jáde síta, Àmọ̀tẹ́kùn ṣàlàyé pé gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, ikọ̀ Àmọ̀tẹ́kùn ló jẹ́ ìpè kan látọ̀dọ̀ àwọn aráàlú nígbà tí àwọn adìyàmọ́ra agbébọn kọlù wọ́n. Lákòókò ìkọlù náà níṣe ni wọ́n já ìbọn ikọ̀ Àmọ̀tẹ́kùn méjì gbà sá lọ. Àmọ̀tẹ́kùn sọ síwájú sí pé ikọ̀ Àmọ̀tẹ́kùn dojúkọ ìkọlù ìjà ìbọn lóríta tó lọ sílùú Akínlàlú, tí ìdojú ìjà ìbọn kọrẹ́ní sì wáyé fún ọ̀pọ̀ wákàtí. Lákòókò náà ni wọ́n ṣekú pa àwọn afurasí àṣekọlù mẹ́ta. Àmọ̀tẹ́kùn tún jẹ́ kó di mímọ̀ pé àwọn fi gbòòrò òfin gbé àwọn àṣekọlù kan, àwọn sì rí ìbọn tí wọ́n já gbà lọ́wọ́ ikọ̀ Àmọ̀tẹ́kùn gbà lẹ́bàá ibùba wọn. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Ibrahim Gothan pàṣẹ kí wọ́n taari ẹjọ́ náà lọ ẹ̀ka agbófinró tó ń rí sí ìwádìí ìṣẹ̀lẹ̀ ọ̀daràn SCID lọ́ṣogbo nípínlẹ̀ náà fún ìwádìí ìfimúfínlẹ̀ tó lóòrìn. Ó ní ìdájọ́ òdodo sì gbọ́dọ̀ farahàn. Iléeṣẹ́ ọlọ́pàá rọ àwọn olùgbé ìlú Akínlàlú àti gbogbo èèyàn láti ṣe sùúrù, ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, kí wọ́n sì má ṣe tẹ òfin lójúmọ́lẹ̀. Àwọn agbófinró ti wà lágbègbè náà láti pèsè àlàáfíà àti láti dènà ìkọlù rògbòdìyàn míì tó lè fẹ́ wáyé. Iléeṣẹ́ ọlọ́pàá tún mú dá àwọn aráàlú lójú ìfarajìn rẹ̀ sí àkóyawọ́, àìfigbá kan bọ̀kan nínú, ṣíṣe iṣẹ́ dájú sáká àti gbígbé òfin ró. Wọ́n rọ àwọn aráàlú láti ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó nípa ìròyìn tó lè ṣèrànwọ́ fún iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ tó ń lọ lọ́wọ́. Olóòtú ìròyìn iléeṣẹ́ Arise tó dolóògbé fòjàbọ́ látorí òkè ilé alájà mẹ́ta lójú náà láti mórí bọ́ lọ́wọ́ àwọn adigunjalè tó ṣèkọlù sílé wọn. Kọmíṣánná ọlọ́pàá olú ìlú ilẹ̀ wa l'Àbújá ló fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ bẹ́ẹ̀. Kọmíṣánná ọlọ́pàá FCT olú ìlú ilẹ̀ wa l'Àbújá CP Àjàó Sàká Adéwálé ti fìdí rẹ̀ múlẹ̀ pé olóòtú ìròyìn agbóhùnsáfẹ́fẹ́ iléeṣẹ́ amóhùnmáwòrán Arise TV Sotom Chukwu Maduagu pàdánù ẹ̀mí rẹ̀ lẹ́yìn tó fòjàbọ́ látorí òkè ilé alájà mẹ́ta Katampe lákòókò tí àwọn adigunjalè ṣèkọlù sí wọn lọ́jọ́ Ajé Monday ọjọ́ 29 oṣù kẹsàn-án ọdún 2025. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn ẹ̀ṣọ́ fìjìláńtẹ́ tó wà nínú ọgbà náà sọ fáwọn alábàágbé wípé lẹ́yìn tí olùfarakásá náà jábọ́ látorí òkè tó sì bá ara rẹ̀ lórí ilẹ̀ẹ́lẹ̀ sìmẹ́ǹtì tó le, kò lè mí dáadáa mọ́, ó wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ṣáájú kí wọ́n tó gbé dìgbàdìgbà lọ gba ilé ìwòsàn. Ẹni tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà lórí ìkànnì amóhùnmáwòrán Arise TV lọ́jọ́rú Wednesday, ọkàn àwọn ọmọ Nàìjíríà gbọgbẹ́ látàrí ìṣẹ̀lẹ̀ burúkú náà. Ìjọba
Ọ̀yọ́ ń fi ìyà jẹ wa o oúnjẹ wa ò ṣeé fojú rí bẹ́ẹ̀ ni kò ṣe ọ̀rẹ́ ara àwọn akẹ́kọ̀ọ́ tó ní ìpèníjà ojú ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn tako àìní ìgbáyé gbádùn nílé ẹ̀kọ́ wọn. Àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Ọmọyẹni tó wà ní agbègbè Oríta Apẹ̀rìn nílùú Ìbàdàn tú jáde ṣe ìwọ́de fi àìdùnnú wọn hàn sí bí àwọn ọ̀gá ilé ẹ̀kọ́ náà àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ṣe mú ìgbáyé gbádùn wọn ní ọ̀kúnkúndùn. Àwọn ọmọ ilé ẹ̀kọ́ náà tó jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ tó ní ìpèníjà ojú ṣàlàyé pé òpópónà tó wọ àwọn yàrá ilégbèé àti ilé ẹ̀kọ́ wọn kò dáa rárá pàápàá jùlọ pẹ̀lú irú ìpèníjà tí àwọn ní. Wọ́n tẹ̀síwájú pé níṣe ni àwọn oúnjẹ tí wọ́n ń fún àwọn kò bójúmu nítorí ògì ẹ̀bà àti spaghetti nìkan làwọn ń jẹ lójoojúmọ́. Wọ́n ní lọ́pọ̀ ìgbà sì ni oúnjẹ náà kò tó àwọn. Àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Ọmọyẹni tẹ̀síwájú pé àwọn yàrá ilégbèé tó wà nínú ọgbà ilé ẹ̀kọ́ àwọn kò bójúmu tí àyíká ilé ẹ̀kọ́ ọ̀hún sì burúkú jáì. Àwọn ọmọ ilé ẹ̀kọ́ náà ló bẹ̀rẹ̀ ìwọ́de ọ̀hún ní nǹkan bíi aago 9 àbọ̀ òwúrọ̀ ọjọ́ ìṣẹ́gun Tuesday. Wọ́n gbé ìfẹ̀hónúhàn náà lọ ságbègbè Oríta Apẹ̀rìn nílùú Ìbàdàn. Ọ̀kan lára àwọn ọmọ tó ní ìpèníjà ojú náà, Muiz, ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń fi ẹ̀tọ́ àwọn dùn wọ́n nítorí wọ́n fààyè gbà kí àwọn akẹ́kọ̀ọ́ tó ṣẹ̀ṣẹ̀ wọ ìpele kìíní ìyẹn JSS 1 máa gbé nínú ọgbà ilé ẹ̀kọ́ lọ́nà àti lé àwọn tó ti wà níbẹ̀ tẹ́lẹ̀ kúrò. Àwọn akẹ́kọ̀ọ́ tó ní ìpèníjà ojú nílé ẹ̀kọ́ Ọmọyẹni náà wá nàka àlébù sí amòfin Ayọ̀délé Adékànbí tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ yàn láti rí sí ìgbáyé gbádùn àwọn àkàndá ẹ̀dá nípínlẹ̀ náà. Wọ́n ní Adékànbí kò ṣe iṣẹ́ rẹ̀ bó ṣe yẹ nítorí ọ̀pọ̀ lẹ́tà ní àwọn ti kọ ránṣẹ́ ṣáájú ìfẹ̀hónúhàn tí wọ́n gùn lé láì rí èsì kankan gbà. Wọ́n wá ṣèlérí láti tẹ̀síwájú nínú ìfẹ̀hónúhàn ọ̀hún títí di ìgbà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò fi ṣe ohun tó tọ́ tó sì yẹ. Nígbà tó ń fèsì lórí ìfẹ̀hónúhàn àwọn akẹ́kọ̀ọ́ náà àti àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án, Adékànbí ní òótọ́ ni pé oúnjẹ wọn kò dára àmọ́ ìjọba máa sa ipá rẹ̀ láti mú inú wọn dùn. Amòfin Ayọ̀délé Adékànbí rọ àwọn olùfẹ̀hónúhàn náà láti padà sí yàrá ìkàwé wọn. Nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, Adékànbí ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò ṣe àbójútó ìpèsè oúnjẹ tó dára fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ Ọmọyẹni àti pé àwọn ọmọ ilé ẹ̀kọ́ náà kankan kò ní fi yàrá ilégbèé wọn sílẹ̀. Ó tẹ̀síwájú pé kò tí ì ju ọdún méjì tí òun dé ipò àmọ́ àwọn ti rí sí ìdàgbàsókè àwọn èèyàn tó ní ìpèníjà ojú pẹ̀lú ìpèsè iṣẹ́ ìjọba fún wọn. Ó ní lóòótọ́ ni pé oúnjẹ wọn kò dára tó bó ṣe yẹ ṣùgbọ́n òun yóò gbé ìgbésẹ̀ láti gba àwọn tí yóò máa dáná aládùn tó sì dára fún àwọn akẹ́kọ̀ọ́ náà. Ó wá rọ̀ wọ́n kí wọ́n ó jogun omi kí wọ́n ó jẹ́ kí ogun ó sinmi kí wọ́n jáwé lé ìwọ́de ìfẹ̀hónúhàn wọn. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ láṣẹ Elédùà yóò sì dára fún yín.